dédé àsìkò yìí gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá Ọlọ́run ayérayé, agbẹ́yìnga fún àánú àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ fún àánú láti tún rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù kẹsàn-án. Ìyìn àti ọlá àti ògo ni fún orúkọ yín, fún àánú yín tó gbé wa ró, tó dì wá mú, tó dá wa sí, tó pa wá mọ́. Ògo fún orúkọ yín. Ọ̀nà tá a gbéyàwó lẹ́ni Olúwa jẹ́ kó ṣe ayé àti ọkàn wa àti ẹbí wa lóore, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Ẹni ọjọ́ àìkú ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbéyàwó sọ wípé ìgbéyàwó ìbùkún ni tàbí ègún. Ìgbéyàwó ìbùkún ni tàbí ègún. A mú àkọsórí wa nínú ìwé Genesis orí ìkejì ẹsẹ̀ ìkejìdínlógún. Genesis orí ìkejì ẹsẹ̀ ìkejìdínlógún. Olúwa Ọlọ́run sì wípé kò dára kí ọkùnrin náà kí ó nìkan máa gbé. Èmi yóò ṣe olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún un. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé àwọn onídàájọ́ orí ìkẹrin ẹsẹ̀ ìkẹsàn-án dé ìkẹwàá. Ìwé onídàájọ́ orí ìkẹrin ẹsẹ̀ ìkẹsàn-án dé ìkẹwàá. Ó sì wí pé, ní lílọ o, èmi yóò bá ọ lọ, ṣùgbọ́n ọlá ọ̀nà tí ìwọ yóò lọ ni kì yóò jẹ́ tìrẹ o, nítorí Olúwa yóò ta Sísérà sí ọwọ́ obìnrin. Dèbórà sì dìde, ó sì bá Bárákì lọ sí Kédésì. Bárákì sì pè Sebuluni àti Naftali sí Kédésì. Òun sì lọ pẹ̀lú 5,000 ọkùnrin lẹ́yìn rẹ̀. Dèbórà sì gòkè lọ pẹ̀lú wọn. Ọ̀yẹ̀ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè èní fún wa ní èní ọjọ́ àìkú. Lónìí, àkọsílẹ̀ tí ó nípọn tó ìwọ̀n 50 ní àwọn orílẹ̀-èdè kan, tí àwọn kan sì gbàgbọ́ pé ó sàn kí àwọn má gbé ìyàwó. Èyí mú ìbéèrè yìí wá wípé ṣé ìbùkún ni ìgbéyàwó ni tàbí ègún? Àwọn kan máa ń jiyàn pé ègún ni ìgbéyàwó nítorí tí a kò bá dá Éfà, a kò ní fi ìgbéyàwó lélẹ̀ rárá o. Ẹ̀ṣẹ̀ kò sì ní wọ inú ayé. Ádámù náà faramọ́ irú èròǹgbà yìí nítorí ó dá Ọlọ́run lẹ́bi tí ó fún òun ní Éfà nígbà tí a bi léèrè ìdí tí ó fi jẹ èso náà. Ìwé Genesis orí ìkẹta ẹsẹ̀ ìkejìlá. Ẹ̀wẹ̀, o gbọ́dọ̀ rántí pé Ádámù dá nìkan wà ní o. Ọlọ́run sì dá Éfà fún àǹfààní rẹ̀ ní o. Ohun gbogbo ó ti ń lọ déédé àfi ìgbà tí ẹ̀ṣẹ̀ wọlé o. Nítorí náà, Éfà kọ́ ni ìṣòro náà o, bí kò ṣe ẹ̀ṣẹ̀ ni ó fa ìṣòro. Ìgbéyàwó lè jẹ́ ìbùkún tàbí ègún. Ìyẹn dá lórí ohun tí èyíkéyìí nínú àwọn ọkọ tàbí aya bá fààyè gbà nínú ìsopọ̀ wọn. Tí o bá ṣe ìgbéyàwó ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run, ìbùkún ni yóò jásí fún ọ. Ẹ̀wẹ̀, tí ọ̀kan nínú àwọn méjèèjì bá yẹsẹ̀ kúrò nínú ìfẹ́ Ọlọ́run, tí ó sì jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó wọlé, wàhálà yóò dé o. Òní ló pé ọdún 67 tí mo ti ṣe ìgbéyàwó. Mo sì lè sọ fún ọ láìsiyèméjì wípé ìgbéyàwó mi di ìbùkún nígbà tí èmi àti aya mi fi ayé wa fún Kristi, tí a sì bẹ̀rẹ̀ sí ní gbé gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀. Ṣáájú ìgbà yẹn, a máa ní èdè àìyedè tí yóò tó ọ̀sẹ̀ 2 kó tó parí, ṣùgbọ́n èyí dópin nígbà tí a ti jọ̀wọ́ ayé wa fún Kristi. Mo rántí ìtàn àwọn tọkọtaya kan tí ó máa ń jà ní alaalẹ́. Lọ́jọ́ kan, ẹnìkan pè wọ́n wá sí ẹ̀ka ìjọ ìràpadà tí ó wà ní ìlú wọn. Nígbà tí wọ́n sì pe ìpè fún àwọn tí yóò fi ayé wọn fún Jésù, wọ́n sì fi ayé wọn fún Kristi o. Lẹ́yìn ọ̀sẹ̀ 3 sí ìgbà náà, àwọn alábàágbé wọn kò gbọ́ ìjà wọn mọ́ o. Nípa ìrújú, àwọn alábàágbé wọn bi wọ́n léèrè ìdí tí wọn kò fi jà mọ́. Wọ́n fèsì pé àwọn ti mú Kristi wọ inú ìgbéyàwó àwọn o. Òun sì ni ìdí rẹ̀ tí àwọn fi dẹ́kun ìjà jíjà. Tí ìgbéyàwó rẹ bá fẹ́ jẹ́ ìbùkún, ìwọ àti ọkọ tàbí aya rẹ gbọ́dọ̀ di àtúnbí. Ìwọ àti ọkọ tàbí aya rẹ ní láti ka Bíbélì, kí ẹ máa gbàdúrà, kí ẹ sì máa kéde ìyìn rere papọ̀, kí ẹ̀yin méjèèjì jọ máa gbóná fún Ọlọ́run. Nígbà tí o bá ṣe àwọn nǹkan yìí lójoojúmọ́, ìwọ yóò rí bí ìgbéyàwó ṣe dára tó. Mo ń gbádùn ìgbéyàwó mi o. Mo sì gbàdúrà pé ìwọ náà yóò gbádùn tìrẹ ní orúkọ Jésù. Kókó ìṣe: tí o bá ti ṣe ìgbéyàwó, rí dájú pé o jọ̀wọ́ ìgbéyàwó rẹ fún Ọlọ́run pátápátá. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi, Olúwa, mo gbé ìgbéyàwó mi tọ̀ ọ́ wá.
níbi tí kùdìẹ̀kudiẹ kù sí olúwa bá mi túnṣe. Ọlọ́run mo sì yọ̀ǹda ìgbéyàwó mi fún ọ pátápátá. Ẹ jẹ́ kí ìgbéyàwó mi kó jẹ́ ọ̀run nínú ayé ní orúkọ Jésù. Olúwa yóò ṣe fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi share, ẹ máa like, kẹ máa comment kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. A kú iṣẹ́ ìsìn ní o. Ó dàbọ̀.